ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ̀wà kọ́gbọ̀n ẹgbà iye o ẹ̀wà kọ́ ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́. Túndé Ọláwọ̀ ṣèrè kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín tọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí mo tẹ̀lé rẹ̀ bó ṣe fún irú yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ̀wà kọ́gbọ̀n ẹgbà iye o ẹ̀wà kọ́ ìbílẹ̀ o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́. Mo mọ̀ pé really enjoy oúnjẹ. Oh, this is delicious. Mo mọ̀ pé tí ẹ máa ń láìkí àmàlà dúdú. Àgàgà tó tún wá jẹ́ ẹ̀gúsí. Àwọn tí mo bí best food mi nìyẹn náà. Ó lè ṣe ẹkú rí náà nìyẹn. My baby. You should know. Gbogbo estimate wọn ni kì í ṣe yẹn. Mo ti ṣe gbogbo. Ìgbà tó bá fi adúró tó tó ìṣètò kú màmá bàbá ẹ̀. Tí dáàdì ẹ bá kú ńkọ́? Ó lágbára owó. Jẹ́ kí n sọ fún ẹ. Màmá ìjẹ́ ìtòrò tèmi ló fi ń ṣiṣẹ́ náà. Nísòro. Of course, ó parọ́. Ìdẹ̀ ní dènà ẹ̀ náà. Sowari 44 single 5 yìí 2 direct inú. ṣé pé téèyàn bá fi owó gidi sí i olúwẹ̀ ti dolówó ni. Owó tabua onítàn yóò lówó ju Dangote lọ. téèyàn bá fowó gidi sí i. Owó tabua tí ìṣòwò kékeré. ṣé lóòótọ́. yéè. a jẹ́ pé mo soríire nù. Àgàgà kí wọ́n ta lọ́dọ̀ sàkọ́ tẹ́ ń gbọ́ owó tabua ó ti dé. ṣé pé 44 50 single 4 3 direct. Ó nìyàn. 44 single 5 2 direct. Kakobo. Kó bá tẹ́ ń gbọ́ owó tabua sìkìsìkì máa mẹ́. Owó ti dé. Mọ́mí, kí ló ń lé yín lẹ́rìn? Àbúrò mi ni wọ́n ló sick wà ní hospital. Hospital kẹ̀. Hospital. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ṣàdédé pè mí láàárọ̀ yìí náà ni wọ́n ní kí n máa bọ̀ ní mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kájọ máa lọ ń gbà yẹn. My dear, má bọ̀dà wọ́n ṣàdúró sílé kí dáàdì lè báyàn kan lé. Ẹ pè mí gbà yín kí lè mọ condition. Ok, màá kọ̀ ó ṣe. Mọ́mí ẹ take it. dámọ̀ràn kan sórí life tá à ń live yìí ó ti sọ mi lè súnmọ́jú lánàá àmọ́ máa mutí kiri oríṣiríṣi mi rò pé nǹkan gidi ni there are other ways
bí mo ṣe rò ọ̀nà mi wà tá lè fi ṣe jẹgbádùn tá lè fi jayé orí wa láì jẹ́ pé bóyá àwọn tí a lọ sí bí àbálọ. Délé mo mọ problem ọ̀nà olótúwà again tá lè fi jayé mo fẹ́ kó sọ fún mi. Kò sọ́nà mi. The only ọ̀nà tèmi mọ̀ kó wà for now ni pé àwọn òtá ń lò yẹn ká dà sọnù ká lọ fún àwọn high class yẹn tó wá kéré ṣé àwọn ọmọ Allen Avenue tá à ń kó kiri Ìkẹjà sílẹ̀ Fẹlá shrine yẹn tó jẹ́ ká move sí Island jẹ́ ká da banana rú. Mi ì ṣeré o, I'm telling the truth. Èmi ò ṣe gbogbo life yẹn mọ́sẹ̀. Jẹ́ ká lọ sí àwọn Victoria Island oníkan beach àti ìnà beach mi lọ àti ìnà ṣe kúrò àwọn àjẹ beach ni jẹ́ ká lọ sí àwọn standard one jẹ́ ká gbá àwọn ọmọ olójú èdè àwọn tó ń ṣe àyà tí ẹ bẹ́ ìdí wọn gan dẹrùn. Wà John, ṣé ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ kò dá kò gbẹ́ nímọ̀ràn ni kò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni tí ò bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá jẹ́ wípé ò tí ì rí ìyàwó tó gbogbo tá à ń ṣe kiri ó yẹ kó ti sóhùn gan ó yẹ kó ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi gan àmọ́ tí à ń ṣe oríṣiríṣi èmi ti change life mi o mo ní olùdámọ̀ràn bó ṣe wù mí wọ́n dẹ̀ ti bá mi sọ̀rọ̀ ìgbésí ayé tuntun òun ni mo ń gbé báyìí mo ṣe sọ fún ẹ other ways wà ọ̀nà míì wà a lè fi jẹ gbádùn ayé wa. Olùdámọ̀ràn wẹ́ èmi lólùdámọ̀ràn tèmi o sọ̀rọ̀ mi yí ẹ ìyàwó tèmi sí ọmọ ayé ni tó ń gbádùn gbogbo ká tàbí ṣe ó ti fún mi ní estimate ẹ kò ju ká ṣe gbéyàwó alárinrin lọ àná ká ba bẹ̀ jẹ́ bó ìyẹn ò disturb fàájì tiwa. Ok ọ̀rẹ́ ti yé mi ìlú kan náà lẹ́ méjì ìlú kankan ìlú ló ń borùn àtọ̀ ìtì bí mo ṣe sọ fún ẹbí ti change wọ́n ti bẹ́ mi sọ̀rọ̀ torí ìgbà ọlọ́bí rere ayé ò tọ́ bí ọ̀pá àbọ̀n o bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ o bí òwe bàbá wa kan ọ̀la ò rí bẹ́ẹ̀ o ọ̀la ò rí bẹ́ẹ̀ o. Lélé lẹ́nu tiẹ̀. Okay. Hey, my good sister. My one and only auntie. Hey. Àǹtí mi, ẹ kàn ń dán. We are always looking sharp. Àǹtí mi, erin yìí. Mo máa kó jẹ́ o. Àǹtí mi máa fún mi o. Gbogbo ẹ̀ náà máa fún yín. Ìwọ ò tiẹ̀ wá sílé mi kó má rí nǹkan fẹ́ mú lọ ntí ẹ̀. Ìwọ ò kí ń bọ̀ kó náà mú nǹkan wá fáǹtí ẹ̀ ni. Ẹ fìyẹn lẹ̀ ṣe bá àǹtí lẹ jẹ́. Mo ò láǹtí òṣì rẹ jọ. Tí ẹ ṣe gbàgbé yẹn náà, ṣé nǹkan tí mo pè é fún? Ṣé wọn pé mo sọ fẹ́ kí fẹ́ ṣòkò ya bàbá mi? Next month dẹ̀ ni. So ìdí èyí mo fẹ́ ra aṣọ. Léèsì mo dẹ̀ fẹ́ lò. Léèsì ó jẹ́ pé ó gara tán ni. Yéèpà! Àǹtí mi o! Ẹ̀gbọ́n mo fẹ́ pé tí n bá wọ̀ lọ́jọ́ yẹn, wọ́n máa béèrè pé ṣé ìyàwó president ló ń bọ̀ ni? Àbí ìyàwó ọba tèmi náà á máa gara báyìí, máa máa rìn báyìí, máa máa yan báyìí. Ó ṣáà mọ̀ pé mo rí bọ́ọ̀dì fi gbé náà. Àǹtí mi ayé kí n sọ kíní kan fún yín ẹ wò you are the right place at the right time ṣẹ́rí mo ìjókòó yìí ẹ̀yin náà trust now okay babe ṣé àwọn aṣọ tí àwọn ìyàwó ọba máa ń wọ̀ àwọn aṣọ tó máa ń sparkles tó máa ń sparkling tó ẹ pé tẹ́ bá ti wọlé báyìí tẹ́lẹ̀ bá ti wọlé báyìí wọ́n wá ní ta lè lè wúṣì bí na wẹ́ṣì fọkàn àǹtí mi ẹ wò okay ló ń bá yín sọ̀rọ̀ ẹ fi story ilẹ̀ mi kọ́ tó wá ṣe ni pé ṣe rírú àwọn aṣọ yẹn táwọn owó ni o. Owó tó wà lọ́wọ́ mi bíi 35,000 list tó dẹ̀ ga gan ni mo fẹ́ tó jẹ́ wípé tí n bá wọn bá wọn pé Agnes wọ̀lú gbogbo àwọn ìlú yẹn máa kọ́ máa wò báyìí kọ́ máa ṣẹ́jú báyìí kébì náà máa ṣe báyìí kí n máa rìn báyìí kí n máa yan báyìí. Kí lẹ pè sìn. àǹtí mi báwo lẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí àtijọ́ sọ̀rọ̀ ń sìn ẹ láwọn aṣọ tó ń sparkle so tó ń bling bling ko ẹ 235,000 kí wetin 35,000 wan do for this matter na 60k so 60k yẹn gan mo ṣì máa bá wọn sọ ni o ọlágbóyè jẹ́ ń bẹ̀ ni. 60,000 èmi rí 60,000 gbogbo bó ṣe lè wò kórí mo ṣe fàṣọ tó gara dáadáa tó yẹ pé bíi 35,000. Bẹ́ẹ̀ni. You no trust me again. Mi ò láti oṣù. ẹ má wulẹ̀ ká 35,000. ẹni tí ẹ trust ẹ mọ. Àǹtí mi tó ṣáàjì mi ò láti oṣù. Oh my God. You're welcome.
welcome. How was your day? Welcome, love. Welcome. All right. One boss. Just I da bro mi lọ. Okay. Okay, go. No need to thank you. Take care of yourself. All right. Agnes. Baby. Owó tí yọ fún ẹ nínú ẹ envelope white tí mo yọ 20,000 fún ẹnu ẹ pé kó ṣe tó kú ìyá bàbá ẹ ṣọ́ọ̀bà mi rí yòókù nulẹ̀. Baby, tẹ̀ ní sùúrù. Ó yẹ aṣọ yìí náà ti wá pọ̀ jù. Ṣé orí tó owó yẹn mi ni mo ti mú? Ó ṣe ayọ̀ ni padà gbogbo àbọ̀ mọ́. Ó ṣe máa dì ọ́ yá ẹ bá mi kó bá mi kó. Baby, wọn kò ti ṣẹlẹ̀. Ṣé o pé last time tó fún mi 20,000 mo sọ fún mi ní mi ò lè tó nǹkan kan. Ṣé wọn kò yọwọ́ aṣọ kò yọwọ́ bàtà kò yọwọ́ gbogbo nǹkan tí mo àwọn accessories ti máa lò jọ yẹn. Ìsìnkú ọ̀tọ̀. Mo wá mú yẹn kékeré náà tẹ̀ jọ ni ẹ̀ at least kó lè yẹ mí. Owó wo ló mú? Èyí tó ṣẹ́kù. Mo wá wò pé at least irú party yẹn I invite àwọn èèyàn mo invite ẹgbẹ́. Ní sùúrù mi ìsọkọ tẹ́ fún yẹn ṣe fún ẹ. Owó ti fẹ́ fi plan future àwọn ọmọ ẹ̀. Okay, kò sí wàhálà. Let's mú nọ́mbà dání. 2012. 2012. Ẹgbà. Gbọ́dọ̀ má jẹ o. Ẹ gbọ́dọ̀ má jẹ, ẹ máa jẹ tẹ́lẹ̀. Ẹ ṣàpadà ẹ kọ padà wá ní kẹ wá gbowó lóko. Ní táìmù. Títí ìrọ̀lẹ́ yẹ kó lè. Mo gbọ́dọ̀ jẹ ni o. Ẹ gbọ́dọ̀ má jẹ. Orékèrèkè. Ó ga. Orékèrèkè. Ojú yín ló ń dán báyìí. Ẹ káàsán. Ẹ káàsán. Sáyé ń wá. Adúpẹ́ sà. Èwo lẹ fẹ́ bá? Olójú mi dán sójú tí ọ̀dàn. Ó ṣe ìwọ. Ọ̀gá rẹ̀ mú wọn mú wá ta nọ́mbà yìí. Òun dà nọ́mbà dà mú nọ́mbà. Nọ́mbà wà lọ́wọ́ rẹ̀ pé fún wọn. 55. Mú wá jẹ́ tó lélẹ̀ 55 60 70 89 50. Èló lẹ fẹ́ gbélé? 5 naira. Irọ́ o 5 naira kọ́ 10,000. 10,000. Àbájẹ̀bú wọ́n ti dáràn. Àti jẹ́lé agbájẹ́rùn bí iye èèyàn wo bí wá ṣe báyìí dúró bá mi ṣe báyìí ni o márààrún kọrẹ́ 500 naira sí kò pàmò ẹ̀ ó ti yí o so wọ́n rí 5,000 òkú tó kún kó wá rẹ tú sùọ́ 50 55 rẹ̀ sí ló bá dáràn. Ṣé dáadáa mọ̀ sí ṣe o. Àbájẹ̀bú dáràn níbo wọ́n gbà pé nílùú yìí a mọ̀ ṣe yànfùnyànfùn ni. Ọ̀gá rẹ̀ náà ilé. Kí n fún lówó lókù. ẹrẹ sí ni. Kò tí ẹ pẹ́ rárá. It's not tay. Èkó jìnnà ni. It's not tay. Pápápá. Ọ̀gá rẹ̀ mú. Owó ṣòro kó lẹ̀. Ẹgbẹ́ gbowó ọpẹ́ ni. Yànfùnyànfùn láwọn máa ń náwó lọ. Ọ̀yá gbà á bọ́ sí wìn. Káwọ́ pé o. Òun náà mú ká o kò gbọ́dọ̀ má pè. Àbòlé ni ká dáadáa o. 10,000 ni. 10,000 ó ti pé. Ẹ ṣé o. Ẹ wò nígbà tí a gbé wá. Ó máa tó rọ̀lẹ́ owó máa jáde rọ̀lẹ́. Ọ̀gá rẹ̀ àbá gbowó ọpẹ́ Ọlọ́run àbá gbowó ọpẹ́. Orékè. Ó dàbọ̀. Káàbọ̀. Àǹtí mi ńkọ́? Wọ́n wà, wọ́n ní kí n máa kí yín. Inú mi dùn gan-an nígbà tó sọ fún mi pé orúkọ ẹ wà lórí shortlisted list yẹn fún final interview. Àtìgbà tẹ́ ti pè mí mọ́mì, ọkàn mi ò balẹ̀ o, mo kàn ń gbàdúrà, mò ń gbàdúrà. Má wọrí Ọlọ́run á ṣe. Ìjọ́ wo ló pe interview yẹn náà? Wọ́n ní ọjọ́ Tuesday. Ó ti ẹ̀dá tó tètè dé. Wàá ráyè farabalẹ̀ fún interview yẹn. Bẹ́ẹ̀ ni màá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àmì o kò bọ́ sí o. Ọlọ́run àti ẹ̀wọ̀n gbogbo wàhálà tí àǹtí mi ṣe lórí ẹ̀. Á fi ẹ́ sípò tó máa lè sanjọ́ fún wọn. Àmì o. Ṣáà nígbàgbọ́ pé o ti ríṣẹ́ síbẹ̀ yẹn, wọ́n ti gbà ẹ́ síbẹ̀. Mọ́mì, mo ti nígbàgbọ́.
mi. Ó máa yẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ike. Kò ṣe ní ìyá mi. Nígbà tí mo ti bá John rìn mọ́, ó ti John fẹ́ mi gan ni pé ká ṣáà máa mutí kiri, ká máa ṣe bó bá ṣe ń ṣe tẹ́tẹ́lẹ̀ yẹn jámàjámà yẹn. Èmi ò lè ṣe mọ́, ó ti sú mi. Bọ̀dá John, bọ̀dá yẹn ò lè change ṣá. Ṣé ní promotion tó fún wa bí iṣẹ́ yẹn tó fún wa lówó sí i, ó fi gbogbo tó fún wa yẹn ká máa fi gbádùn kiri ni ká máa fi jayé. Ayé ò rí bẹ́ẹ̀. So owó jayéjayé ni owó tọrọ kan fi kú owó oṣù yín. Àwọn tó pè nìyẹn olówó jayéjayé ká máa jayé kiri ká máa gbádùn kiri. Àánú ò ṣe mí rárá. Look, èmi ò ṣe èmi ò bá rìn mọ́ lẹ́yìn tí wọ́n ti pò sọ̀rọ̀ kan fún nígbà kan ọ̀rọ̀ yẹn wo orí mi lọ. Láì kí wọ́n tí ọmọ tèmi ṣe. Ká mọ̀ bí ta ti ń bọ̀ àbí kìí ṣe bẹ́ẹ̀. Èmi ò bá ṣe mọ́ mo bá rìn mọ́. Ọkọ mi èmi kò tiẹ̀ nígbà láyé kí ló sọ yìí owó tá a ní tí ò tí tó tá à ń wá kún ni ẹ̀ṣẹ̀ máa kó kan láti fi máa jayé kiri Ọlọ́run má jẹ́ and pẹ̀lú bí nǹkan ṣe ń rí ọkọ mi wo mo fẹ́ kí a ṣètò bá ṣe máa ná owó oṣù wa lọ́nà tó tọ́ àti eléyìí tó yẹ so that kò ní sí pé bóyá owó kan wà tá máa waste kiri àbí tá máa fi lọ máa ṣe fàájì kan so mi ò mọ nǹkan tó rí sí o because nǹkan tèmi rò pé máa better nìyẹn. Ọ̀rọ̀ ọpọlọ ló sọ mo forí sí mo fẹsẹ̀ sí. My God, are you for real? Yeah. I'm so happy. Ìjọ àmọ̀ kan mo ti ro àmàlà tó fẹ́lẹ́ dáadáa pẹ̀lú ewédú. Bí ìpè bọ̀bọ̀ kó wà tètè dé ni kó bí sí wọ́n máa tẹ̀lé ni but now that you are here ṣé wàá wá jẹ o. My favourite. Yes. Ọmọ kí wọ́n like àmàlà kan. Bẹ́ẹ̀ ni tẹ̀rí. Mommy, báwo wà ní condition wọn náà? My dear, wọ́n ti admit ẹ̀ sí general hospital. Wọ́n ní malaria ló ní. Malaria mà dáa kó mú ẹni tó wà nínú oyún. Òótọ́ ni my dear. Hospital ni wọ́n wà. General hospital. Mommy, tẹ́ bá ti ń lọ ní ẹ̀sìkájú ọlọ́mọ. Kò sí problem my dear, o ṣé ọkọ mi. I'm so tired. Where body you? Didn't plan me. Jenny, we are mixing one kitchen thing to mommy. My Kiki. Hello, my baby. Ṣé wà okay? Baby, ìfà tèmi gan enjoy. Alákọ̀ọ́dá rẹ̀ ò máa sí nílẹ̀. Ìfà tó dàbí pé kò tẹ̀ ṣì wà lọ́dọ̀ ẹ̀yìn. Okay, owó yẹn ti ready. I trust you. That's my baby. Ṣó fẹ́ tí ara ń bọ̀? Ọjọ́ má gbà lọ́mọ. Tó tún describe ẹ ṣe ń ṣe. Tó ń rún ẹ. Tó ń fọ́ ẹ. Tèmi ti bá mi. Ó dà, ìjọ́ wo lèmi go enjoy ẹ báyìí rí? Going down the memory lane. Mi lè rántí in the history of our relationship pé bó ṣe máa enjoy wúwú. Jọ Mr. Man, ní òde ní sùúrù fúnra ẹ̀. Kí ló dé? Ọrùn mi ó ń fọ́ mi. Rúnrún náà ló wà fún. Jọ nítorí ti Ọlọ́run kí ni mo tẹ̀ fi gbádùn ẹnu lé? Morally and financially, mo fi gbádùn ẹnu. Just tell me. Ó dà kánà. Ó wá dìgbà tí báwọn bá wá kọlu èèyàn tó tóbi. Àwa máa náwó ńláńlá sí nǹkan òun. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ó tọ́ ni. Owó díẹ̀ tó yẹ kó fi tọ́jú environment ẹ̀ kó look tidy and neat. Òun ló lọ ń waste gbogbo owó sí hospital.
dáa ohun tí ó yẹ kí gbogbo ènìyàn mọ̀ ni pé a lè dènà àrùn bàkótódé ní àwọn ọ̀nà wọ̀nyí. Ìkíní, a gbọ́dọ̀ rí pé gbogbo wa la ní àwọ̀n tí ń pa ẹ̀fọn. ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò eré tó ń kọ́ ni lọ́gbọ́n eré tó ń fún ni ní ìmọ̀ ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni ní ìmọ̀. Túndé Ọláòṣèré kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín tọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí mo tẹ̀lé rẹ̀